Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, and if you was wà nílé lóko lódò, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí a mú wá fún yín yìí. Ọ̀rọ̀ nípa Muideen Agbala Gabriel àti Pastor Agbala Gabriel àti ilé tí àwọn foundation Agbala Gabriel, àwọn fans Agbala Gabriel tí wọ́n kọ́ fún Muideen. Ọ̀rọ̀ lórí ẹ̀ òun ni a mú wá. A ti kọ́kọ́ rí fọ́nrán kan tó jẹ́ wípé Bánú sọ ó sọ̀rọ̀ nípa ilé Muideen pé ibo ti kúnbò. So a tún wá rí wípé fọ́nrán kan jáde síta níbi tí Agbala Gabriel gangan tí wọ́n ti jáde tí wọ́n ti sọ̀rọ̀. Wọ́n dẹ̀ gbé àwọn ọlọ́pàá náà lẹ́yìn láti inspect ilé yẹn. A gbọ́ wípé ẹnìkan lọ já ilé Muideen látẹ̀yìn, so wọ́n dẹ̀ ti arrest ẹni yẹn. So àwọn èèyàn sàn rí oríṣiríṣi comment pé ṣebí foundation ló kọ́lé, ṣebí owó Muideen ò sí ń bẹ̀, but nínú property, nínú ìwé ilẹ̀ ṣé kò sí orúkọ Muideen ń bẹ̀? Ṣé kò kí ń ṣe orí Muideen ni wọ́n fi gbogbo nǹkan yìí ni wọ́n fi sọ? Because tá a bá ti ń rí àwọn kan tí wọ́n gbé lẹ́yìn Pastor Gabriel, láti mọ̀ rí àwọn kan tí wọ́n mọ̀ gbé lẹ́yìn Muideen, kí ọ̀rọ̀ yìí kó má wàá dá problem sílẹ̀. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Pastor Gabriel tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ilé Muideen, ká dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ẹni tí ó já ilé. Ọ̀dọ̀ wọn ni wọ́n ti mú ẹni yẹn, wọ́n ti arrest ẹ̀, ó ti wà ní custody àwọn ọlọ́pàá, but jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gbogbo bí ọ̀rọ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ní ẹnu Pastor Gabriel, aláṣẹ àti olùdarí Agbala Gabriel Foundation. So ẹ̀yin viewers wa ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé odidi ilé báyìí wọ́n ti mú ẹni yẹn o, torí àná ni mo gbọ́ pé ẹnìkan wá já ilé ìlẹ́yìn ilé ọ̀gá wa ṣẹ́wọ̀n kò sí tí mo lè sọ sí i. Mo kàn fẹ́ fi ọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu kí wọ́n sọ̀rọ̀. It is time we decide. Foundation Agbala Gabriel ló kọ́lé fún yẹn, wọ́n mú yẹn lábẹ́ bridge, wọ́n ṣàánú ẹ̀, wọ́n kọ́lé fún ẹ, wọ́n ṣí ṣọ́ọ̀bù, kò sówó family ẹni yẹn bẹ̀. Foundation, a team, di àárọ̀ gbogbo wọn ṣì wà lórí fóònù. Tó máa pè mí wá ní dáadé ẹni sùúrù ọmọ ń tàn sí o. So èèyàn wọ́n lè fi lélẹ̀, ó ti ń lọ ọdún kan báyìí, ó ti ṣe ọdún kan lọ. So kò dẹ̀ sí wife wọn náà mọ̀ ń bíbá. So náà wọ́n wá já ilé, wọ́n ti mú ẹni àbí wọ́n lẹ́gbọ́n ti mú ẹni àbí wọ́n mú ẹni yẹn, wọ́n dẹ̀ ti lọ lọ́ọ̀kẹ́ torí wọ́n ká ẹnìkan tó wá síbí, ẹni yẹn ibi iná já, ẹ wo nǹkan, ibi ni wọ́n já, ibi ni wọ́n já. So ibi ni wọ́n já. Èmi kàn ń bọ̀ láti gbà torí ṣẹ́gbẹ́ church wa ti wà ní títì, so ẹ̀kọ̀ọ̀kan ni mò ń wá sí camp bí ẹ̀kan lọ́sẹ̀, so mi ò rí líwò gan, mi ò líwò pé bẹ́ẹ̀ yẹn kò já ọ báyìí. Ṣé ilẹ̀kùn mẹ́yẹ́ kọ́? Wọ́n já. Máa bọ̀ ẹ wọ́n máa ń ká window sẹ́gbẹ̀ẹ́, wọ́n já ibi ìbàdàn, ẹ wo nǹkan wọ́n já ilé yìí very okay, still very okay. Ẹ bá ń ṣí window, ẹ ló bá ń ṣí window bẹ̀yẹn, still very okay, ẹ ló bá ń ṣí store lélẹ̀. Ẹ wo lẹ́kùn, ẹ wo nylon sì wà lára rẹ̀, nylon sì wà lára rẹ̀, bá ń tan náà nylon sì wà lára rẹ̀. Ẹ wo nǹkan, nylon sì wà lára lẹ́kùn gan, ilé ò tiẹ̀ tí mọ̀ kan ń lò ó gan. Ẹ wo nylon sì wà lára, ẹ wo nǹkan, ẹ wo àwọn nice cotton àti ìgbà yẹn, ẹ wo nǹkan, kò sí nǹkan tó ṣe lé, kò sí nǹkan tó ṣe àwọn chair, ẹ wo àwọn chair máa ń gbé ìgbà yẹn. Wọ́n wá já wẹ́, wọ́n tẹ̀sí mú ẹni yẹn náà, wọ́n ti mú ẹni, kò tí ì mú nǹkan kan o, kò tí ì jí nǹkan kan o. So mo rò pé dẹ̀gbọ́n ní ìmọ̀tán ní tíbi tó wà níbi dẹ̀gbọ́n ní ìgbà tí wáìfù wọn lọ gbé àwọn ọ̀nà gbẹ̀dọ̀ nù, mi ìmọ̀ tó kù tó wà ń bẹ̀, bẹ̀tẹ̀ àwọn nǹkan tó ṣàwà ń bẹ̀ ni. So decision mi ni pé mo fẹ́ mọ opinion ẹ̀yin tẹ́ ẹ kọ́ ni, ẹ̀yin foundation wa, ẹ̀yin Agbala Gabriel, kì í ṣe woro sí woro, ẹ̀yin foundation Agbala Gabriel. Come and see the bedroom. Wọ́n ti gbé bẹ́ẹ̀dì yẹn lọ, very still good house. Ẹ wo nǹkan, ẹ ṣì wo wardrobe, ẹ ṣì wo nǹkan, ẹ ṣì wo toilet, ẹ wo nǹkan, ẹ ṣì wo toilet. Ẹ̀wọ̀n ìjà lẹ́kùn, ìjà aláìlọ́run kìíní gan.
àìjà láì lọ ilẹ̀kùn gan still very okay kò sí kankan máa ń lọ kìkìnì yìí still very okay wo nǹkan wọ́n gbé wọ́n ti gbé bẹ́ẹ̀dì lọ still very okay aṣọ wọn ti wà níbí so still very okay ẹ wo wọn ti àìjà láì lọ ilẹ̀kùn gan ò tí ìjà tán still very okay ẹ wo nǹkan ilẹ̀kùn very okay ẹ wo nǹkan everything gbogbo tá a ṣe tẹ bá rántí a ṣe solar a ṣe tó pọ̀ ń gbà yẹn now mi ò tí ìbá ṣe pé wọ́n tí ìbá ṣe pé mo gbọ́ information pé wọ́n já iye mi kò ní ṣí sí ìbàyí so tí mo fẹ́ sọ́n sí ni pé ẹ̀yin foundation ẹ decide ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ decide ẹ má ọ̀rọ̀ tẹ bá máa tẹ̀ ẹ má jò pọ̀ ẹ decide ẹ pè mí ẹ pè mí 07054 900 751 ẹ pè mí decision ni ẹ̀yin lẹ kọ́lé fún yín èmi ni mo fún nílẹ̀ èmi mo fún ẹni ẹ nílẹ̀ ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ̀ ń tà lọ mú lábẹ́ bíríjì mú wá ń kọbọ̀ débí nípa orí ọ̀fẹ́ Jésù lóṣò ti pẹ́ lè máa wọlé báyìí ràn kò possible hard earned money yín lẹ fi kọ́lé yìí owó ògùn yín owó sẹ́yìn owó òtútù owó onúrùn lẹ fi kọ́lé yìí lè máa wòran àwọn kan wà wọ́n ń sun abẹ́ bíríjì lọ́wọ́ àwọn kan wà ní church tẹ́ pé wọ́n nílé ilé tí mo fún yàn bíi tó mélòó ẹ sọ̀rọ̀ ilé tí mo fún yàn bíi tó mélòó kì í sọ̀rọ̀ 30 ilé láì wá sórí afẹ́fẹ́ mo ti fún yàn lé lọ́dún yìí bíi 30 rooms tí a kọ́ sínú káàmpù àwọn èèyàn sì wà tí wọ́n nílé so àlè máa wòran mi no. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn ẹ wo kọ́tì ẹ wo nǹkan still nice till today kò sí nǹkan kan gbogbo ẹ̀ ló sì wà pa sólà yẹn dà sólà sì wà ń bẹ̀ sólà sì wà ń bẹ̀ sólà sì wà ń bẹ̀ mo fẹ́ gbé lẹ́yìn pé bóyá wọ́n tún rí pẹ́ǹtì kí la fẹ́ ṣe ẹ̀yin foundation Agbala Gabriel that's my question ọlọ́run bless gbogbo wa là ń gbélé ṣọ́ọ̀ṣì rèé ọ́fíìsì rèé ilé ní ntútì ṣọ́ọ̀ṣì ní ẹnu ntútì ilé ọ̀fẹ́ ilé arúgbó wà ilé free school wà ibẹ̀ mo ti ń bọ̀ yìí mo kọ́lé fárúgbó mo kọ́ fọmọdé bet àlẹ́ wo ilé ìran àwọn ọmọ bàbá yìí náà látìgbà tí bàbá ti kú wọn wá sílé bàbá sún èbèbè òní ẹlẹ́gbẹ̀ẹ́ so méjèèjì yẹn nìkan náà ni so kí la ẹ decide ẹ̀yin tẹ́ ẹ kọ́ ẹ decide I have no decision ẹ decide ilé ti pé ọdún kan àlè máa wọlé ìràn báyìí èmi ni mò ń sọ̀rọ̀ yìí Agbala Gabriel ló ń sọ̀rọ̀ yìí àlè máa wọlé ìràn ilé ti pé ọdún kan àlè máa wòran ẹ decide àwọn èèyàn pọ̀ tí wọ́n nílé lórí ilé ò lè wà báyìí tí ilé bá wà báyìí tí ò sẹ́ni tó wà ń bẹ̀ kò ní pẹ́ wó kò ní pẹ́ fún ìdànù ó dẹ̀ ti ń yọ eruku nù lé please ojú òní jẹ́ wo jẹ́ owó ẹ̀gbẹ́ ẹ wò gan iná ló tàn yìí ó ní ó lánìí gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí everything is still there so decision mo kàn fẹ́ kí ni ká ṣe àwọn ẹni sọ ẹyẹ dúró yín what to do ẹ take decision ẹ share gan backup page wa ni o ní ẹ follow wọ́n suspend the page wa yẹn náà wọ́n suspend ẹ follow eléyìí mímú ní ẹ follow eléyìí báyìí Agbala Gabriel global page backup ẹ follow eléyìí náà ẹ follow ẹ dáadáa ilé níbẹ̀ lẹ́tì máa rí wa dáadáa báyìí wọ́n suspend yẹn náà máa fún wa bọ́n bá tiẹ̀ fún wa gan máa kọ́ fílẹ̀ díẹ̀ náà because àwọn cases tá ti gbé ó ti bà page yẹn jẹ́ so this is our backup page official page ẹ follow eléyìí ẹ share ẹ máa comment decision yín ẹ comment ẹ message me please call me I'm ready to ẹ gbàgbé mo ti sọ ń gbà kan mo ní tó bá wá sínú ilé ẹ padà pé this is my house ilé tí wọ́n kọ́ fún mi rèé anybody ò lè Ọlọ́run alààyè ń gbọ́ inú ilé ẹ̀ rèé inú ilé mo ti sọ ń gbà wọn pé tó bá wá o kó wá sínú ilé ẹ̀ is the owner of this house òun la kọ́ fún tó bá wá tó wá jẹ́ pé kò wá a jẹ́ pé decision ẹ̀yin ìyẹn wá ẹ bring out decision kò possible ká fẹ́ ru ilé báyìí this is standard 2-bedroom flat tó ní kitchen tó láwọn toilet tó ní store God bless you ojú òní tí yín o ẹ ṣé o.
lovers ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o kí ọlọ́run kó ṣàánú wa kọ́lọ́ má jẹ́ ká ṣe oore ṣe and then kọ́lọ́ má jẹ́ kí ọ̀tá lé kó dà wá láàmú kọ́lọ́ má jẹ́ àwọn arógbò gbogbo jẹ́ kí wọ́n gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fíwáàsì wa tẹ́ ń wò wá nílé lóko kọ́lọ́ má jẹ́ wọ́n bàjẹ́ àti àwa náà táwọn fún yín ní update kọ́lọ́ má jẹ́ kí ọ̀tá kí wọ́n rí ògùn àkàn gbogbo wa jẹ́ so ẹ̀yin tẹ́ jẹ́ fíwáàsì wa nílé lóko ẹ bá wa comment ẹ like ẹ subscribe ẹ share.